alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Ọlọ́run ọba wo náà ni ọba tí ó sọ ìmí àti rẹ̀ di ọjọ́ òní, ọba tó ti ń bẹ kí ẹ̀dá alààyè kan tó máa bẹ, tí ó sì tún máa wà nígbà tí ẹ̀dá kankan ò ní sí láyé mọ́. Ọba òun náà ni lánàá, òní lónìí, òní ni títí ayé àìnípẹ̀kun. Ọlọ́run ọba náà la wá fi ọpẹ́ fún. Àwa ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti Ọlọ́run ọba náà kí ó máa bá òun àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàábé rẹ̀. Àwa tún tọrọ fún àwọn àlìwòlà máa tó kù lórí ilẹ̀ alààyè náà ìpè kí ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run àti ẹ̀jẹ̀ tán rẹ̀ kí ó máa bá ẹnì kọ̀ọ̀kan wa. Ní báyìí, orí ètò tí a pè ní ẹkú ọlá Jímọ̀, òun náà ni a tún wà báyìí lénìí. Orúkọ tèmi ni Adékúnlé Abdulsemi ọmọ Fàsásí. Gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí, àlejò wa náà tún ti wà ń kalẹ̀ tí wọ́n tún máa bá wa ṣe àlàyé ọ̀rọ̀ lórí ohun tí a pè àkọlé rẹ̀ ní alfasad, ìbàjẹ́. Àwọn nǹkan wo gan wà ní ìbàjẹ́ nínú ẹ̀sìn? Àlejò wa ti wà ń kalẹ̀ láti bá wa ṣe àlàyé rẹ̀. Ta náà ni a tún gbé wá lónìí? Àwọn náà ni àáfàá wa Ìdòwú Adékúnlé Ibrahim, ọmọ bàbá wa Sheikh Musbaudeen Alewilese ni Ọlọ́run ọba Allah. Àwọn ni wọ́n tún wà ní orí ètò pẹ̀lú mi lénìí tí wọ́n máa bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́ pé àwọn ìwà ìbàjẹ́ tí ọmọnìyàn ń hù ní àwùjọ, pàápàá jùlọ nínú ẹ̀sìn Islam, ojú wo ni ẹ̀sìn fi wo àwọn ìwà ìbàjẹ́ náà. Ẹ jẹ́ kí a máa pe àfáà náà wọlé pẹ̀lú ìkíọlá tí a fi máa kíra wa ní ọjọ́ ìgbéǹde àlèkíámọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà, ẹ káàbọ̀ sí orí ètò. Ní ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala nabiyil mursalin sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima. Adúpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba tó ṣe pé òun náà ni ọba tó jẹ́ kí á rí Jímọ̀ tòní kí ní rọrùn. Ọba náà ni adúpẹ́ fún. Ọlọ́run ọba náà dáa bọ́sà gba ọpẹ́ wa. Àyìn Ọlọ́run wa ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad alaykum yọ̀rọ̀ wa wọn ni Ọlọ́run lọ́dà fún sọ̀rọ̀ náà lọ́wọ́ la ilaha illallah wala Muhammadu rasulullah. Orúkọ tèmi olùbàdà yìí náà ni Ibrahim Muhammadu Yusuf Alewilese Olúwa. Alhamdulillah. Ohun tí a fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé lé lórí ní orí ètò lénìí, òun náà ni ohun tí a ń pè ní alfasad, àwọn ìwà ìbàjẹ́ tí bóyá ní tó pé gbogbo jù ní àwùjọ wa ní àkókò tá a wà ẹni, àbí tí ọmọnìyàn gan ń wù tó jẹ́ pé kò mọ̀ wípé ìwà ìbàjẹ́ tí Islam kò rojú sí púpọ̀ ni. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run ọba alikiola ọsọ̀rọ̀ nínú ayé akọrẹ pé wọ́n lè bẹ́ẹ̀ àwọ̀ harama riba. Gbogbo nǹkan tí ó bá ti ń jẹ́ ìbàjẹ́ ọmọ ènìyàn yìí máa ń dín ẹ̀dá kù ni. Nínú ìbàjẹ́ ṣíṣe ìní pé kéèyàn máa ṣe nǹkan tí yóò dá sí ọmọlàkejì rẹ̀, nǹkan nìyẹn. Nínú ìbàjẹ́ ṣíṣe ibẹ̀ ni kéèyàn máa gbé ọmọlàkejì ẹ̀ lẹ́sẹ̀. Gbéra ẹni lẹ́sẹ̀. Kí ni ìgbéra ẹni lẹ́sẹ̀ rẹ̀ ni pé kéèyàn máa ṣe àbòsí rẹ̀ àbí ìfẹ́ máa wá ìṣubú ọmọlàkejì rẹ̀. Irú ìbàjẹ́ bẹ́ẹ̀ ò dáa. Irú ẹni bẹ́ẹ̀ tí bá ti ń ṣerú nǹkan báyẹn, irú ẹni bẹ́ẹ̀ ni yẹpẹrẹ níwájú Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ ìgbésí ayé tí ó lò ìgbésí ayé ìnira ni, kò ní lo ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀. Ìbàjẹ́ ọmọ ènìyàn tí ó bá wá ń ṣe pẹ̀lú pé èèyàn bá wá ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣèbàjẹ́ èèyàn, yóò dẹ̀ máa ẹni tí ń ṣe dáadáa yóò dẹ̀ máa tayọ ní ṣèbàjẹ́ rẹ̀ nígbà tó ṣe pé kò lo inú méjì, nítorí pé àdéhùn àmọ́ sọlọ ọlọ́sọlá alábìnrin gbé ìdáwọn ni wọ́n mi náà ikọ̀ wà gbogbo ẹ̀yọ́ ọmọ mi gbogbo mùsùlùmí ni lọ́kùnrin lóbìnrin, ọmọ ìyá ni ọyọ kan náà sì gbogbo yín. Àwa ní láti wá máa ṣe dáadáa síra wa, àwa ní láti máa jọ máa fẹ́ra wa, ayé láti jọ máa gbára wa nímọ̀ràn nípa báwo ni a ṣe ń lè rìnrìn àjò nípa ìgbésí ayé wa, báwo la ṣe lè ṣe tí ó jẹ́ wípé ọ̀nà àbáyọ àbí láti fẹ́ yí ibi tá à ń lọ tí ó fi yá. Ṣùgbọ́n tá a bá ti ń gbéra wa lẹ́sẹ̀, tá a ti ń ṣàgbésí ara wa, irú ẹni bẹ́ẹ̀ yóò máa dínkù ni, kò ní sí lọ síwájú fún ẹni tọ̀hún. Irú ẹni bẹ́ẹ̀ Ànábì ọkọ̀ láyé yóò kọ̀ láyé kíámà pé èyí sára mi. Yàtọ̀ sí ìgbéra ẹni lẹ́sẹ̀, ìwà ìbàjẹ́ míì wo tún ni ó tún jẹ́ ilé tí ó máa ń da àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàmú nínú àwùjọ tí wọn àti lè má mọ́wọ́ bá mẹ́nubà ní ṣíṣe ní àwùjọ. Nínú ìwà ìbàjẹ́ míì ìní pé kí wọ́n fẹ́ rẹni tí ó fẹ́ ga
àbẹ́ni tí wọ́n fẹ́ gbé nǹkan tí ó fi dáa fún kọ wá takò pé sílẹ̀ báyìí ni ẹ má ṣe fún ẹni báyìí ni tó bá ti ń ṣàwọn nǹkan bá ń tó o mọ̀ pé tí bá ti ń mú kókó kan wá jáde tí ó sọ wípé kókó yẹn gbọ́dọ̀ nítumọ̀ tí ó wá jẹ́ pé wọ́n wá rí in tí wọ́n fẹ́ gbé fẹ́ nìyẹn tí ó fi dáa tó bá ti ń bà á jẹ́ tó ń fa nǹkan yẹn wálẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ń ṣèbàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìbínú Ọlọ́run kìí lórí nítorí pé Ọlọ́run fẹ́ ká ṣe dáadáa síra wa Ọlọ́run ṣe dáadáa pẹ̀lú wa Ọlọ́run fẹ́ ká ṣe dáadáa síra wa ìṣe dáadáa síra wa náà ni a fi lè rí ìfẹ́ Ọlọ́run ìṣe dáadáa síra wa la fi lè rí ní tí ń jẹ́ ìfẹ́ ìṣe dáadáa síra wa la fi lè rí ní tí ń jẹ́ ọ̀nà àbáyọ tá a bá ti máa ṣe dáadáa síra wa a máa bá ní tí ń jẹ́ ìwà yóò máa dùn lọ́rọ̀ wa ìbàjẹ́ ni ó máa wá tí ìbàjẹ́ bá lè ti ń wá ní tí Ọlọ́run fẹ́ ká ṣe inú ayé àní lè rí ṣe ìkan tó yẹ ká lè máa lọ síwájú àní máa rí ṣe nítorí pé ìbàjẹ́ ara wa là ń ṣe táwálẹ̀ tí ń ṣe ìbàjẹ́ ara wa irú ẹni bẹ́ẹ̀ yóò máa dínkù nínú oyè Ọlọ́run. náà ní ara ìwà àbàjẹ́ tí a tún rí tí ó pọ̀ ní àwùjọ báyìí ó ní ohun tí a ń pè ní ìrẹ́jẹ kí ọmọnìkẹ́ kí ó máa rí ọmọlàkejì rẹ̀ jẹ kí ni ojú tí ẹ̀sìn fi wo ìrẹ́ra ẹni jẹ ìkan ní pàtó kí ni ìjìyà tí ń bẹ fún kéèyàn rẹ́ èèyàn jẹ ǹjẹ́ ọlá kan wà fún ẹni tán rẹ́ jẹ bóyá ní inú ayé ni àbí bóyá tó bá díjọ́ gbé ìjà lè kíá mọ̀ àbí ẹni tó rẹ́ èèyàn jẹ gan àbí ṣé ìjìyà wà fún inú ayé lábẹ́ òfin ṣẹ̀ríà Islam àbí tó bá díjọ́ gbé ìjà lè kíá mọ̀ ni yóò tó jẹ ìjìyà rẹ̀. Alhamdulillahi rabbil alamin ní tí wọ́n ń pè ní ìrẹ́jẹ nínú ẹ̀sìn Islam alẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ti sọ wípé ìkan náà ọmọ ìyá kan náà jọ níwá nínú ẹ̀sìn gbogbo nǹkan tó bá máa fẹ́ máa fa tí ó mọ wa dínkù bí ìrẹ́jẹ a gbọ́dọ̀ máa sá fún nítorí pé tí bá ti ń ṣerú nǹkan báyẹn irú ẹni bẹ́ẹ̀ yóò jìyà láyé yóò jìyà lálẹ́ kíámà nítorí pé ntọ́rọ̀ ọba kọ̀ tálẹ́wà Muhammad sallallahu alaihi wasallam tó náà kọ̀ tí ò fẹ́ ká ṣe àlẹ́tọ̀ láti débẹ̀ láti ṣe tá a bá wá ń ṣe nínú àná pé àmẹ́ta tẹ̀lé Ọlọ́run tá à ń ṣe ìbádà fún tá a bá tún wá ń ṣe nǹkan tí ò fẹ́ ajẹ́ pé rẹ níbẹ̀ yóò yẹpẹrẹ láyé yóò yẹpẹrẹ láyé kíámà nítorí pé ayé náà ni ó ti máa kẹsàn-án ìwà tó ń ṣe Ọlọ́run fẹ́ ká yẹra wa jẹ́ Ọlọ́run fẹ́ ká ṣe déédéé síra wa Ọlọ́run fẹ́ ká ṣe dáadáa síra wa nítorí pé tí wọ́n ń pè ní ṣe dáadáa ni pé tẹ̀yìn bá ní ìpayọ̀ Ọlọ́run kò ní sókùn fẹ́ yan ọmọlàkẹ́ òjò oúnjẹ. Àfà ká ṣe ní ṣókí ẹni ayé náà ni ó ti máa kẹsàn-án ohun tí ó bá ṣe ohun tí à ń gbìyànjú láti béèrè náà ni wípé àbí kí ẹ bá wa sáré sọ ní ṣókí ni pé ǹjẹ́ ìjìyà kan wà fún ẹni bẹ́ẹ̀ nù ayé irú ìjìyà tí bẹ́ẹ̀ fẹ́ ní lábẹ́ ṣẹ̀ríà irú ìjìyà tí bẹ́ẹ̀ fẹ́ ní bẹ́ẹ̀ nù ayé ẹni ẹpẹrẹ ní ọ̀dì nítorí pé kò sí ibi tó lè dé kò ní dẹni yìí torí pé Ọlọ́run inna Allaha ajrul muhsinin ẹni tí bá ń ṣe dáadáa tí ń ṣègbìyànjú tí ó páyà èmi Ọlọ́run irú èmi Ọlọ́run máa nífẹ̀ẹ́ Ọlọ́run yìí ẹni tí bá ń páyà Ọlọ́run nítorí pé ìpáyà Ọlọ́run yóò sí tí ìpáyà Ọlọ́run bá wà ní gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe yóò máa fi bẹ̀rù Ọlọ́run sí kó fẹ́ ṣe nǹkan tí ò da ẹ pa Ọlọ́run tó bá ti rántí ẹ̀ yóò kó mẹ́ àwọn ìwà àbàjẹ́ àwọn nǹkan tó lọ́n lòdì sí tí ò da bí ọtí mímu àgbèrè ṣìnà àwọn nǹkan bẹ́ẹ̀ tá a mọ̀ pé ọ̀dà téèyàn lè máa ṣe ìyẹn gbọ́dọ̀ jìnnà sí tá a bá wá ṣe bóyá àmọ̀ bóyá àti gbọ́ tá a fẹ́ gbọ́ bóyá ó tún padà tún rìpíìtì ẹ̀ fún wa bóyá bá ṣe ń sọ ní wáàsí yìí tó tún wá ń fara balẹ̀ gbọ́ irú ẹni bẹ́ẹ̀ tí bá ń gbọ́ tí ò tún wá mú lò tí èsì bá ọ̀gbọ́ rárá ọgbọ́ ò mú lò irú ẹni bẹ́ẹ̀ ìyà ń bẹ fún láyé ìyà ń bẹ fún lálẹ́ kíámà nítorí pé kò sí nínú àkọọ́lẹ̀ ọmọ ẹ̀dá tó wá ṣe láyé kò sí ní tí wọ́n fẹ́ rí kìí ṣe pé ọmọ bíbí wọ́n fẹ́ ròyìn bó lọ́wọ́ bímọ iye báyìí kìí ṣe pé ìyàwó báyìí wọ́n fẹ́ kọ́ ní tí wọ́n fẹ́ ròyìn tí wọ́n fẹ́ gbọ́ tí wọ́n fẹ́ gbé lágbájá wáyé ó ṣe dáadáa báyìí ó ṣe dáadáa báyìí ó ṣe dáadáa báyìí ọwọ́ eléhùn gan lásán ló yẹ kẹ́dọ̀ máa ṣèrìn àjò lé lórí ṣùgbọ́n tó bá ti ń wà nínú àwọn tí ń ba tèèyàn jẹ́ irú ẹni bẹ́ẹ̀ iná wọn máa kọ́lẹ̀ fún pé nígbà tó wáyà wá dáa tuntun rẹ̀ lọ́rùn nígbà tí ò ṣe dáadáa ní tábà sì ti ń lé kọrú bá ń lẹ̀ fún ó ti ń jìyà láyé ó ti ń jìyà lè kíámà nìyẹn. ẹ mẹ́nu bà ọtí mímu gẹ́gẹ́ bí ara ìwà ìbàjẹ́ kan tí a bá sì wo àwùjọ lónìí a rí i pé ó pọ̀ nínú ọmọ ẹ̀dá ènìyàn tó jẹ́ pé ìdí ọtí kan láti bá a rí ẹlòmíì látara ọtí mímu ìní àjì tó ṣe ló ti bàjẹ́ irú ìjìyàwó kan ló wà fún ọ̀mùtí
nínú alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin ọlọ́wọ́ bá alẹ́ ìjọba wọ́n bá wá sọ̀rọ̀ ó ní inú àwọn nǹkan tí mo ní ẹ má ṣe tẹ́ ẹ bá ti ń lé débi nǹkan ọ̀hún ẹ jìyà o ìnáwó àṣàbùlà yìí ìyá èmi ọlọ́run ìyẹn tètè lérò ń bẹ fún ẹni bẹ́ẹ̀ nítorí pé kí ni ìjà pè ní bàjẹ́ wọ́n ti sọ fún ọ pé nǹkan báyọ̀ ọ̀dà mọ́ni bẹ́ẹ̀ ọtí yẹ wọ́n ti ní kò dáa ẹ ti bá mú má dé bẹ́ẹ̀ ẹ ti bá mú ẹ sì wá ṣe fún ẹ sì wá ṣe fún lẹ́ẹ̀kìnní ẹ ṣe fún lẹ́ẹ̀kejì ẹ ṣe fún lẹ́ẹ̀kẹta tí ọba ti wá gbọ́ ẹfílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yọ̀ọ̀ra rẹ kó tó kú ni irú ẹni bẹ́ẹ̀ ikú tí ó kú kò ní rí mọ́lẹ̀ kankan tí ó fi padà sáyé kí a mọ̀ lọ. láì ní gbàgbà wa ní àkókò ẹ tún mẹ́nu bà ṣìnà ṣíṣe lẹ́ẹ̀kan ìjìyà wo ló wà fún oníṣìnà gan nínú ayé báyìí torí tá a bá wo àwùjọ àtọmọdé àtàgbà ló ti wá aṣọ ṣìnà di nǹkan yẹpẹrẹ tí wọ́n fọwọ́ yẹpẹrẹ mú torí kálukú wa ń ṣe bó ṣe wù ú tó jẹ́ pé Islam fúnra rẹ̀ ó kóró ojú sí irú ìjìyà wo ló wà fún ṣìnà kí ni ìdájọ́ ṣìnà. ẹni tí bá ń ṣe irú bẹ́ẹ̀ tí lè ń ṣe bẹ́ẹ̀ tó náà tún gbọ́ wá sí pé n tí ó ń pè ní ṣìnà tó lè mọ̀ pé tó ń ṣe ni tó wá juwọ́ ju ṣẹlẹ̀ pé mi ṣe mọ́ tó bá wá ń ṣe irú ẹni bẹ́ẹ̀ àtúbọ̀tán irú ẹni bẹ́ẹ̀ kò ní dáa irú ẹni bẹ́ẹ̀ kó tó jáde láyé lọ́wọ́ ti máa ṣe ìdájọ́ lé lórí irú ẹni bẹ́ẹ̀ kò ní látúbọ̀tán rí nítorí pé tó bá fẹ́ ṣe tí nǹkan bá wú ẹ̀ tó fẹ́ ṣe kàkà tó fi wá ṣe tí ọ̀dà ṣe lọ́nà tó ṣe pé ṣèrí àgbà lẹ́tọ̀ọ́ láti jẹ́ ká ṣe ní dáadáa báyà tó fẹ́ yàn tó fẹ́ ṣe ṣìnà fún fẹ̀kan fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó báyà tó fẹ́ ṣe ṣìnà fún kàkà tó fẹ́ ṣe ṣìnà fún ṣé ní olùrànlọ́wọ́ fún kó jẹ́ ìrànlọ́wọ́ fún ọ kó padà máa jẹ́ oore àti dáadáa fún ọ ṣùgbọ́n tó bá wò pé ní tó fẹ́ ṣe ọ fẹ́ ṣe ṣìnà ìrìnà ọ fẹ́ ṣe ṣìnà ìrìnà ni irú ẹni bẹ́ẹ̀ kò lè rójú rere Ọlọ́run tí ìjà ìkú náà. kí Ọlọ́run bá lè kí ọlá kí ó ṣàánú èmi àti ẹ kó jẹ́ kí a rí ojú rere rẹ̀ gbà. ní orí ìsìn náà ni mo ìtàn fún ẹmú ẹnu bà ní ṣókí kí ni ṣẹ̀ríà tó ní kí wọ́n ìdájọ́ wo ló ní kí wọ́n ṣe lórí ẹni tí wọ́n bá rí tó tún jẹ́rìí pé lágbájá ó ṣe ṣìnà ìdájọ́ wo ni ṣẹ̀ríà ní pé kán ṣe fún ẹni bẹ́ẹ̀. alhamdulilayi rabbil alamin. àti pé bó ni ẹlẹ́rìí ṣe lè tó ǹjẹ́ ẹlẹ́rìí kan ti tó ǹjẹ́ méjì ni kó tó di pé àwọn onídàájọ́ ṣẹ̀ríà ó gbàgbọ́ pé lóòótọ́ ni ẹni yìí ó jẹ gbèsè ṣìnà. alhamdulilayi rabbil alamin. tí wọ́n bá mú nípa pé èèyàn ṣe ṣìnà yálà mọ́múlé fọ́ọ̀kù ni àbí mọ́múlé yádù ẹni tí wọ́n bá mú bì tí wọ́n bá wà nígùn ọ́ tí wọ́n bá wọ́n lè wò ó fínrín tí wọ́n rí gbámú dáadáa náà ń ṣe iyèméjì. ṣùgbọ́n ẹni tí wọ́n bá rí gbámú bì lọ́rùn ọwọ́ bẹ́ẹ̀ sẹ̀rí àtọ́nikọ́kọ́ nìkan fún oníkàwé tó ti bàlágà ní tàbá mú bọ́ọ̀ta a lè mọ bọ́ọ̀lì wọn nìkan fún ní bílálà 40 àtẹyọ kan. 40 àtẹyọ kan. irú ẹni bẹ́ẹ̀. tó bá wá jẹ́ bí ìyàwó ilé ní ńkọ́. ni ó lọ ṣe irú ẹ̀ fún. tó jẹ́ pé ìyàwó ilé òní wọ́n bá nídìí ìwà àbàjẹ́ tó ń ṣe ṣìnà. àìmọye ọkùnrin tó níyàwó ilé ló lọ bá ìyàwó ilé míì níta irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá pè é tí wọ́n bá sọ̀rọ̀ nílànà tí ó yẹ kí òun yẹ kó ṣe àbí tí ọ̀dà tí wọ́n pèsè pé kò tó ṣe ọ̀dà. lẹ́yìn tí ẹlẹ́rìí ti wà. tí ẹlẹ́rìí bá kò sí kí ẹlẹ́rìí fẹ́ sọ pé wọ́n rí yàn pé yẹn báyàwó yẹn ṣe sì yàn kò sí àwùjáde kankan bẹ́ẹ̀ kò sí àwùjáde kankan bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ nítorí pé ibi tọ́lọ̀ ò sí ibi tẹ́yìn ò sí ọlọ́wọ́ àmẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí bá ń ṣe tọ̀ dẹ̀ mọ̀ pé o ṣe kò sí nǹkan kan tó lè fi búra lórí pé n tó fi búra lórí irọ́ ni tó bá fi ń búra lórí irọ́ ni tó mọ̀ pé n tó ṣe ọ̀dà irú ẹni bẹ́ẹ̀ ìyà tí ó padà jẹ yóò ju tí wọ́n bá nà ní ayé lọ. ibi tí mo fẹ́ kẹ́ mẹ́nu bàjẹ́ ni pé ìjẹ́ ìjìyà tí wọ́n bẹ́ẹ̀ bílálà ìjọ náà ní jìyà oníjìyà yóò jìyà ju nítorí kí wọ́n lọ lójú ayé lọ tí ó padà jẹ ní àlèkíá nítorí pé tí wọ́n ń pè ní tí ọ̀dà tó bá ti lè débẹ̀ tó lè gbọ́ wá sí ẹ̀ pé tí ọ̀dà ni tí ọ̀dà wá sáfù tó bá já pé tí ọ̀dà lọ wá wo kókó mọ́tò ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ò lè látùmọ̀ tán dáadáa
kọ́lọ́n kọ́ wọlé abíyá níbi kó gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó sọ wa kó ní bàjẹ́ ọlọ́run kó sọ wa kó ní bàjẹ́ kò sẹ́ni tí ó lè rìn lórí àkìtàn tí kò ní fẹsẹ̀ kó yóò gbẹ tútù tí ó ní fẹsẹ̀ kó gbígbẹ ọlọ́run dákun gbogbo tí àwa náà kù sí ọlọ́run dákun mọ́sàbá ní tó bẹ̀ sí ọlọ́lá ìlọ́lá ọlá muhammadu rasulullah alifasad àwọn ìwà àbàjẹ́ ìwọ̀nba tí a lè rí sọ náà nìyẹn ọlọ́run dákun mọ́sàbá ní ìbádà fẹ́ ní kọ̀ọ̀kan wa wàá fi dá wa náà alhamdulilayi. náà àlàyé náà lẹ ti gbọ́ lẹ́nu àfà Ibrahim Adékúnlé àlèwí lè ṣe ní ọlọ́run ọba alifasad ìwà ìbàjẹ́ òun ni wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa àwọn ìwà ìbàjẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wa náà ni à ń wù níta kò yọ mí sílẹ̀ kò yọwọ́ náà sílẹ̀ ìwọ tó jẹ́ pé ọ̀mùtí ni ọ́ òmù kọ́nà ni tí wọ́n ń pè ní kọ́ọ̀rọ̀ àbó òmù gbangba níbi tójú ẹnìkan ò ti lè rí ọ ló ti lọ dúró mú ni bẹ́ẹ̀ nìkan ò rí ọ ọba mi Allah ó ń wù ọ níbikíbi tí o bá wà ìjìyà ń bẹ fún un ní tó ń ṣe tó lè ṣe ní gbangba wọ́n náà ti mọ̀ pé nǹkan àbàjẹ́ gbáà ni kí wá ló dé tó wá jẹ́ pé nǹkan yẹn gan-an náà ló wá tẹpẹlẹ mọ́ tí ò ń ṣe tó jẹyà ẹ̀ ní inú ayé ń bí ìyà ń bẹ ní àlìkíámọ̀ fún kò ní jù báyìí lọ ṣókí báyìí náà láti ká ṣe ní òní lórí ètò tí a pè ní Èkó Ọlá Jímọ̀ lẹ́ẹ̀kan sí mo kí àáfàá wa Ibrahim Adékúnlé ọmọ bàbá wa Sheikh Musbaudeen Alawi lè ṣe pé ẹ ṣeun gan ni pé a pè yín ẹ tún jẹ́ wa lónìí bí ìṣe yín bí a ṣe máa ń pè bí ẹ ṣe máa ń jẹ́ wa yìí ọlọ́run balẹ̀kí ọlá kò ní kọ ohun tí yín náà gbogbo ìbéèrè yín wájú ọlọ́run pátá ni yóò máa wá sí ìmúṣẹ inshallah amen. náà lórúkọ olóòtú ètò mi náà ni màá tún fi mọ́ dágbére ní orí ètò yìí Bùkọ́lá ọmọ bàbá mi dáadáa tí à ń pè ní Adélékè òun náà ni wọ́n orúkọ tèmi náà tún ní Adékúnlé Abdulsani ọmọ Fàsásí kí ábírí àti ayọ̀ ká fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò tí a tún fi àkọlé rẹ̀ náà ní Èkó Ọlá Jímọ̀ ire kàbìtì.